Only Jesus TV. ẹ̀rù ọba ó pé anabi sọ pé la'ana Allahu al-musawwirin anabi ní kò ní dáhùn wọn àtàwọn yàfọ́tò àfi fọ́tò tó pé ààrẹ ọgbọ́n dá sí mọ́. ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu àwọn àfáà yẹn ànábì ní kò ní dá fún gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń ya fọ́tò torí mi ò pẹ̀lú àbí wọ́n tó ń gbọ́ mi pẹ̀lú tó o bá mọ̀ pé ó pẹ̀lú kò sọ I'm not part of them. èyí wọn náà tẹ̀ ń wo fídíò ẹ̀ máa sọ pé Jesus is the only way èrè máa bá wa share fídíò yìí fún gbogbo àwọn. ṣe rí nígbà tí ẹ̀sìn bá ti wà tí ò bá kí ń ṣe iyè òtítọ́ tí ò kí ń ṣe ọ̀nà tí ò kí ń ṣe iyè tí ò kí ń ṣe òtítọ́ bí ẹ ṣe máa rí wọn nìyẹn tí wọ́n máa gbé àwọn ìlànà àti àwọn òfin kan kalẹ̀ tó jẹ́ wípé kò ní í ṣe pẹ̀lú ìrìn àjò sí ìjọba Ọlọ́run. ẹ má gbà wípé ẹni tó bá ọ̀pọ̀sì ọ̀nà òtítọ́ òun náà gbé kankan kalẹ̀ táwọn èèyàn mọ̀ ṣe tó lè jẹ́ pé ọ̀nà ìṣìnà ni. kí ni fọ́tò yíyà ní í ṣe pẹ̀lú ìrìn àjò wa sí ìjọba Ọlọ́run? ìbéèrè ni o, kí ni fọ́tò yíyà ní í ṣe? sẹ́rí ẹni tó bá ń wá ìgbàlà tó ń lọ ilé ológo tó ń lọ ibi ìsinmi ẹnìkan ṣo ló ní láti gbà kìí ṣe ẹ̀sìn, ẹni náà ni Jésù. The book of John chapter 3 from verse 36 ó ní ẹni tí ó bá gba ọmọ gbọ́ ó ní ìyà ìnípẹ̀kun, ẹni tí kò bá sì gba ọmọ gbọ́ yóò rí ìyè ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ lórí rẹ̀. ẹ bá sì wá sí the book of 1 John chapter 5 verses 11 ẹgbọ́ o, ó ní ẹ̀rí náà sì ni èyí pé Ọlọ́run fún wa ní ìyà ìnípẹ̀kun, ìyè yìí sì ń bẹ nínú ọmọ rẹ̀. ẹni tí ó bá ní ọmọ ó ní ìyè, ẹni tí kò bá sì ní ọmọ kò ní ìyè. So inú Kristi Jésù ní ìyà ìnípẹ̀kun wà, ní ìrìn àjò sí ìjọba Ọlọ́run wà. ìjọ tí Muhammadu ti dìde tó ti tako ìgbàlà inú Kristi tó ti lóun gbẹ́sìn wà, ìjọ yẹn ló ti gbé ìṣìnà àti ìparun lé àwọn èèyàn lọ́wọ́. kí ni fọ́tò yíyà ní í ṣe pẹ̀lú ìjọba Ọlọ́run tí àná fi ń gbẹ̀yìn mùsùlùmí ṣépè pé ẹ̀ ní ṣoríire, pé ẹ̀ ṣòfò? ẹ jẹ́ tètè máa bọ̀ lọ́dọ̀ Jésù kẹ́ wá fàyè yín fún kẹ́ bá lè rí ìjọba Ọlọ́run wọ̀. lórúkọ Jésù ẹ ò ní ṣòfò, ẹ ó ṣoríire, oore ọ̀fẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ ló máa wà pẹ̀lú yín. ms bàbá mò ń bọ̀ gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV mú kí wa o. ṣe rí, ẹ jẹ́ ká mú àbòsí kúrò nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ṣé ẹ̀sìn Islam, ẹ̀yin mùsùlùmí gan pàápàá, mo dojú ìbéèrè yìí kọ yín, ṣé ó yí ẹ̀yin gan fúnra yín báyìí? ṣé ó yí ẹ̀yin gan fúnra yín? ẹ wo ọ̀rọ̀ tí àáfàá yẹn tí wọ́n sọ, tí evangelist Noah tí wọ́n wá fi ìdí ẹ̀ múlẹ̀. àwọn àáfàá yín lára àwọn skọ́là yín ló sọ ẹ̀kọ́ yìí jáde o nínú Kùránì o, ni wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ o, kì í ṣe evangelist Noah o. tó bá jẹ́ evangelist Noah ni ẹ máa sọ pé ó ń tú ìtúkùtù, ó ń parọ́, ó ń ṣe gbá, ó ń ṣàwo. ṣẹ́yìn náà ti rí i. ó dà, ẹ jẹ́ ìyẹn dúró báyẹn, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ló jẹ́ pé wọ́n ya fọ́tò, wọ́n ya fídíò, bóyá lọ́jọ́ nǹkan ẹ̀yẹ oríṣiríṣi àwọn àjọ̀dún tàbí àwọn ọjọ́ mánigbàgbé, wọ́n ń ya fọ́tò. so gbogbo wọn báyìí nísìnyí ìbínú Ọlọ́run wà lórí wọn, ègún ń bẹ lórí wọn báyìí. ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́, so wọ́n tó ti ní fọ́nrán tó àbí tó ti ya fọ́tò báyìí sìn, tàbí tó ń ya fọ́tò lọ́wọ́lọ́wọ́ báyìí sìn, ègún wà lórí ẹ̀ báyìí. wọ́n ní kò ní dáa fún yín, kò ń ṣe evangelist Noah o, àáfàá skọ́là yín ló sọ o, tí wọ́n nímọ̀ jìnlẹ̀ nínú ẹ̀sìn Islam. ẹ jẹ́ ká tó wá gbóhun tí ms bàbá náà tó tún sọ, tí àáfàá yín náà tún sọ, lára àwọn skọ́là yín náà ni o. ó ní gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá lẹ máa wọ inú iná, ni ẹ máa wọ inú iná. kò sí bóyá mùsùlùmí kan jẹ́ olódodo tàbí kò ṣe olódodo. Olúwa ti ṣàdéhùn wípé gbogbo apáta kò sẹ́ni tí náà ní fọwọ́ bà, àti ọmọ àlìjẹ́nà àtọmọ aná kò sẹ́ni tí náà ní fọwọ́ bà. Olúwa ní wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya. kò sí ẹnìkan nínú yín o àfi kó jẹ́ pé yóò wọ náà jahannam. Olúwa dákun là wá, Olúwa dákun ṣàánú wa. kò sí ẹnìkan nínú yín, wa in minkum, kò sẹ́nìkan nínú yín, kò bá jẹ́ mùsùlùmí, kò bá jẹ́ kèfèrí, illa wariduha, àyàfi kó jẹ́ pé yóò wọ iná o. kana ala rabbika hatman maqdiya,
dandan leléyìí jẹ́ tolúwa ẹlẹ́dàá rẹ̀ tó ṣe ní dandan lórí ara rẹ̀ tó sì ní yọ ṣẹlẹ̀ kò ní ṣàìṣẹ. mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa rántí nígbà tí à ń ka àwọn àyà yìí wípé gbogbo mùsùlùmí máa jóná. ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kan wọlé wọn ní irọ́ là ń pa, ìtukùtù là ń tú. òun ni àáfàá yín ti sọ yìí. ṣé ẹ fẹ́ sọ pé irọ́ náà ni àáfàá yín pa? èmi sọ fún yín wípé gbogbo nǹkan tá à ń kà pátá tá à ń ṣàlàyé fún ẹ̀yin mùsùlùmí òdodo ni, kò sí irọ́ ńbẹ̀. ìdí nìyí tó fi jẹ́ pé àwọn àáfàá tó mọ òdodo yìí wọn ò ní yọjú, torí wọ́n mọ̀ pé táwọn bá yọjú àṣírí máa tú. tẹ́ ẹ bá yọjú, tẹ́ ẹ bá parọ́, a máa tú àṣírí yín. tẹ́ ẹ bá yọjú, tẹ́ ẹ bá sọ òótọ́, àṣírí tún máa tú. nǹkan méjì tó wà fún ẹ̀yin mùsùlùmí nìyẹn. bóyá kẹ́ ẹ wá kẹ́ ẹ sòótọ́ káṣírí tú, tàbí kẹ́ ẹ wá kẹ́ ẹ parọ́ ká tú àṣírí yín. kò sí ọ̀nà míì. ẹ̀sìn Islam láti òkè délẹ̀ irọ́ ni. Kùránì dìdí sọ wípé gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá lẹ máa jóná, ẹ máa tọ́ iná wò. ẹ wá bira yín, kí ló fún yín ní àrídájú wípé tẹ́ ẹ bá tọ́ná wò ẹ máa jáde? irọ́ ni wọ́n ń pa fún yín, irọ́ ní Islam. wọ́n wá ń sọ fún yín pé tẹ́ bá ti wà nù ná, Julius Berger máa wá ṣe bíríìjì kan, ó kàn máa dìde ni, ó kàn máa lọ sálùjọ náà ni. àlè bíríìjì yẹn ó tínrín bí irun, ó mú ju abẹ lọ. ẹ máa bira yín, ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé irọ́ gbogbo kìíní fictions lásán ni. ẹ̀sìn kẹ́sìn tó bá ti sọ fún yín wípé tó o bá ṣe ó níbi tó ń lọ, tó o bá ṣe ó níbi tó ń lọ, irọ́ ni. àwọn àfáà yóò tún ní sàn kankan fún yín. ẹ jẹ́ kí n kà á fún yín lénìí wípé ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ jẹ́ adúláwọ̀, tẹ́ ẹ bá wọ inú náà yẹn ẹ ò lè jáde. ó jẹ́ wàánù ìwé wọn ní kà fún yín. ẹ ká lọ sí Mishkat Al-Masabi 119. ó ní Abu Dawud reported Allah messenger saying, Abu Dawud sọ nǹkan tí Muhammadu sọ. Allah created Adam when he created him and struck his right shoulder and brought forth his offspring white like small ants. Allah dá Adam. nígbà tó dá Adam, ní apá ọ̀tún Adam ó yọ àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ jáde, ó jẹ́ àwọn funfun. And he struck his left shoulder and brought forth his offspring black as though they were charcoal. ó wá lọ sí apá òsì Adam, ó tún yọ àwọn àrọ́mọdọ́mọ jáde ní apá òsì Adam, ó jẹ́ dúdú, àwọn adúláwọ̀ bíi tiwa báyìí. Then he said to the party on his right side, ó wá sọ fún àwọn funfun tó wà ní apá ọ̀tún, to paradise, ẹ̀yin ẹ máa lọ sálùjọ́ náà, and I do not care. ó ní kò sí nǹkan tó kàn mí, wọ́n ti gé sí mi lọ. ẹ bá pààyàn, ẹ bá jalè, ẹ bá ṣe gbogbo nǹkan, àlùjọ́ náà nílé yín. And he said to the party in his left shoulder, ó tún wá sọ fún àwọn dúdú tó wà ní apá òsì, ó ní to hell, ó ní ẹ máa lọ sínú náà, and I do not care, kò dẹ̀ sí nǹkan tó kàn mí. ẹ bá kírun, ẹ bá lárí mọ́lẹ̀, ẹ bá gbààwẹ̀, ẹ bá yan sàká, inú náà nílé yín. àwọn àfáà yín ò ní sọ fún yín. òun làwa ṣe ń sọ fún yín pé ẹ lọ ka àwọn nǹkan yìí kẹ́ ẹ lè mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀tànjẹ lásán ni. ẹ̀sìn Islam irọ́ lásán ni. ẹ̀sìn àwọn Fúlàní ni. wọ́n parọ́ fún àwọn bàbá wa, wọ́n deceive wọn ni wọ́n fi gba ẹ̀sìn yìí. ṣé bàbá mi ló máa mọ̀ wípé tóun bá ṣe Islam bóun ṣe jẹ́ dúdú òun máa wọná, á wá gbà á wá ṣe? ó ní ẹ máa wọnú ná. mi ò wá lè sọ o torí fídíò yẹn bí tó dé, ṣùgbọ́n ohun tí ó dàbẹ̀ nípò máa padà ṣẹlẹ̀ ni pé nígbà tí gbogbo àwọn mùsùlùmí bá kọ́ wọnú náà, àṣẹ máa wá gbé àwọn olódodo jáde kúrò nínú iná yẹn. àfáà yẹn mo mọ̀ pé ó dà pé ibi tó sì mú ẹ̀kọ́ yẹn lọ nìyẹn. àmọ́ wọ́n máa mú wọn jáde nínú náà, wọn ò ní mú wọn jáde nínú náà. ṣé lóòótọ́ gbogbo mùsùlùmí ló máa kọ́kọ́ wọnú náà? nínú fídíò yìí àfáà yìí ó fìdí ẹ̀ ó fi múlẹ̀. ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́ bó wà ní báyìí, ṣé ẹ sì dúró sí inú ìsìláàmù ni àbí ẹ pa èrò yín dà? torí àyè ṣì wà nílé ọ̀dọ́ àgùntàn. Jésù ń pè ọ́ pé kó máa bọ̀. So ọ̀dọ̀ Jésù nínú ẹ̀ ni ìyè wà, òun nìkan ni ọ̀nà òtítọ́ sí ìjọba Ọlọ́run. yóò dára fún wa. ẹ bá mi ṣíà fídíò yìí o ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin náà ẹ gbé yẹ̀wò. láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.